pè ní Ìyáàfin Ajíbọ́lá Rasheedat tí ń ṣe ọmọ bíbí Òkè. Bàbá wa dáadáa Àkàlà Bọ́lárìnwá Ajíwì pàṣẹ tó bá wà lérí ètò bí tí mọ́ kíra ẹ̀gbà òun ni mo kì í nísìnyẹn tó bá kíra ẹ̀gbà inú wa máa ń dùn ó máa gbọ́ èmi ọmọ Àkàlà Bọ́lárìnwá Ajíwì ọmọ olè àṣànà tún tó bá sọ eré wa máa ń wú eré wa máa ń dìde. Bàbá kò tẹ̀ sí ẹni dẹ́gbẹ̀ síbi ìsìn tí ló sọ̀rọ̀ tí ò sí kan bàbá yẹn ògbóni ẹni mò ń gbá àgbàlagbà ni wọ́n wà bẹ́ẹ̀ tún mọ́ gbéra wọn kéré. Bàbá tó àbẹ̀ bàbá ló jẹ́ fèmí nínú àwọn ìyàwó wọn pípọ̀ àjọwàpọ̀ ni mẹ́bí tí mo gbé ń sọ̀rọ̀ nísìnyí bàbá aríra wa ń sìn kó tún dolóògbé kò tẹ̀tí ìṣòṣù méjì. Pàṣẹ ilé gangan bí tí mo máa ń gbé ẹ̀gbẹ́ mi ni ilẹ̀ wọn wà wọ́n ra lẹ́sẹ̀gbẹ́ mi níbi tí mo máa ń gbé ní Kálábí lọ́hùn. Bàbá dáadáa ní kọ́lọ́n kó fọ̀hún kẹ́hún kọ́lọ́n kó ṣekú ní ìsinmi fún wọn. Ọ̀rọ̀ kan tèmi fẹ́ ní tí mo fẹ́ ń sọ ni pé mo tọrọ lọ́dọ̀ gbogbo àwọn ìtajọ́ máa ń pètò tajọ́ máa ń ṣe èmi sí ọ̀tá máa ń pètò bàbá kíkọ́ máa wò ọlá ń pé bàbá ò sí láàrin wa mọ́ kíkọ́ dàgún lá sí ètò náà kọ́ gbé ètò náà láwùgẹ bí tí a ti máa ń ṣe pàmò wá rọ gbogbo àwọn mùsùlùmí tí máa fi èjì ọ̀kan fi kún tí nǹkan náà máa fi ń dùn kọ́ máa wò ọlá ń pé bàbá ti fi wálẹ̀ kíkọ́ máa ní àwọn ò ní dá sí kíkọ́ dá sí Ọlọ́run ó ti fún wa ṣe.